àtúkù dédé àkókò yìí níbi yòówù kẹ́tì láǹfààní àti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí ìkànnì wa ìkànnì àrólé bàbá 1010 TV2 níbi tá a ti ń ṣe bẹ́ẹ̀ múròyìn wá lájà balẹ̀ lórí bí nǹkan ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà lókè òkun káàkiri orílẹ̀‐èdè àgbáyé ọ̀rọ̀ tó ní ṣe nípa òṣèlú tó ní ṣe nípa ìdásílẹ̀ Yorùbá Nation àti Biafra Nation káàkiri kò síbi tí ọwọ́jà wa kò yí dé ojú tẹ́ fi ń wò wá ojú náà ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wá etí náà kò ní di ìròyìn tá àsìkò yìí rèé ẹgbẹ́ àwọn kókó tí ń bẹ nínú rẹ̀ náà. lórí ìdìbò sípò gómìnà ìpínlẹ̀ Èdó oríṣiríṣi awuyewuye òun ló ti ń lọ báyìí pẹ̀lú bí ẹgbẹ́ òṣèlú PDP bí wọ́n ti ṣe pè fún ìtúsílẹ̀ gbogbo àwọn ọmọ ẹgbẹ́ àti àwọn olùdìbò tí wọ́n mú lásìkò ìdìbò náà. èyí tó farapẹ́ ni ti wòlíì èké kan báyìí èyí tí ó fi ipá àti ìkúùkù bá ọmọ ọdún mẹ́rìndínlógún láṣepọ̀ ní ìpínlẹ̀ Ògùn lórí pé ó ló ń ṣe ìtúsílẹ̀ fún ọmọ náà. nínú ìròyìn tó jọ bẹ́ẹ̀ bàbá kan ni ó ṣe bẹ́ẹ̀ bá ọmọ ìyàwó rẹ̀ láṣepọ̀ ní ìpínlẹ̀ Èkó ọwọ́ àwọn agbófinró ti ṣe bẹ́ẹ̀ ó ti bà á. oníkẹ̀kẹ́ márúwá kan ló ṣe bẹ́ẹ̀ lu òṣìṣẹ́ elétò ojú pópó kan nílùkulù ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí yìí sì fi ara gbọgbẹ́ yamayama. nínú ìròyìn ti Yorùbá Nation ní ṣe ni a ṣe bẹ́ẹ̀ mú ìpolówó ọjà kan wá fún wa tá a sì fi hàn tó bá tó àsìkò. ní ti Biafra Nation náà Simon Ekpa òun ni ó ti tú àṣírí àwọn alábọ̀dé inú ikọ̀ IPOB èyí tí wọ́n gbé kalẹ̀ láti fi máa tako Nnamdi Kanu lórí ìgbẹ́jọ́ tó ń lọ lọ́wọ́. wọ́n yà àti àwọn ìròyìn míì ò ní a máa pẹ̀kẹ́lù fún ti àkókò yìí ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn náà báyìí. látàrí ìdìbò tó ń lọ lọ́wọ́ ní ìpínlẹ̀ Ẹdó èyí tó wáyé lénìí ẹgbẹ́ òṣèlú PDP ló ti ṣe bẹ́ẹ̀ pè fún ìtúsílẹ̀ gbogbo àwọn ọmọ ẹgbẹ́ àti àwọn olùdìbò tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi páńpẹ́ òfin mú lásìkò tí ìdìbò náà tó ń lọ. gẹ́gẹ́ bí àlàyé tí ẹni tó jẹ́ akọ̀wé ẹgbẹ́ òṣèlú ọ̀hún PDP èyún Débọ̀ Ológun Àgbà ó sọ di mímọ̀ nínú àtẹ̀jáde tó fi síta ó ní gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP àti àwọn tí wọ́n fẹ́ dìbò ó ní wọ́n ti fi páńpẹ́ òfin gbé wọn ó ní gbogbo èyí ète láti inú ẹgbẹ́ òṣèlú APC láti fi dáyà jáwọn tó jẹ́ olólùfẹ́ tí wọ́n fẹ́ dìbò wọn fún ẹni tó jẹ́ gómìnà ní inú ẹgbẹ́ òṣèlú PDP náà èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Asue Ighodalo tó já sí wípé wọ́n ti mọ̀ wípé òun ni yóò jáwé olúborí nínú ìdìbò tó ń lọ yìí ó ní ètè lásán ó ní gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń gbé káàkiri pẹ̀lú wọ́n ṣe ń pa irọ́ àdápa máwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP wípé àwọn náà da ìbò rú ó ní àwọn fọ́nrán kọ̀ọ̀kan tí ń jáde ó ní ń ṣe àfihàn àwọn agbófinró inú ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n ń ṣe ìdúnkokò máwọn èèyàn láti lè sá jáde láti lè sá wọlé fún ìdìbò èyí tí ó ń lọ lọ́wọ́ yìí ó ní àwọn kò ní káwọ́ gbéra bẹ́ẹ̀ ni àwọn kò sì ní máa lajú àwọn lẹ̀ kí tàlùbọ̀ kókó wọ̀ ó ní gbogbo àwọn tí wọ́n fi páńpẹ́ òfin mú yìí nínú ẹgbẹ́ òṣèlú PDP àti àwọn tó jẹ́ olùdìbò tí wọ́n dá àdápa irọ́ mọ́ ó ní kété nìkan máa fi wọ́n sílẹ̀ kí àlàáfíà tó péye kó lè wà lẹ́yìn ìdìbò èyí tí wọ́n ṣe yìí gẹ́gẹ́ bí àlàyé tó ṣe ó ní agbègbè Uromi ní Ward 80 Unit 3 níṣe ni wọ́n dúnkokò máwọn ènìyàn tí wọ́n fẹ́ dìbò lásìkò náà tí àwọn yẹn sì bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀ tí wọn kò ní àǹfààní láti di ìbò náà mọ́. bákan náà nínú ìròyìn tó farapẹ́ yìí tí ẹni tó jẹ́ akọ̀wé ẹgbẹ́ òṣèlú PDP sọ yìí níṣe ni ìròyìn kan náà tún jáde pẹ̀lú bí àjọ EFCC ìyún àjọ tó ń rí sí ṣíṣe owó ìlú báṣubàṣu àti lílo owó ará ìlú ní pọ́npọ́ tí wọ́n fi páńpẹ́ òfin mú àwọn ènìyàn kan ní ìjọba ìbílẹ̀ Ẹ̀gọ́ ní ìpínlẹ̀ Èdó lásìkò tí ìdìbò náà ti ń lọ ẹ̀sùn tí wọ́n fi kan àwọn ènìyàn yìí gẹ́gẹ́ bí fọ́nrán rẹ̀ náà ṣe jà lójú ayélujára ó ní wípé wọ́n ń ta ìbò wọ́n sì ń ra ìbò nínú èyí tí wọ́n ti fi páńpẹ́ òfin gbé wọn. wàyí o ìròyìn kan tó tún jáde láàárọ̀ yìí ṣáájú kí ìdìbò tó bẹ̀rẹ̀ gan-an ó ní wọ́n sọ di mọ̀ wípé ọwọ́ bà àwọn ènìyàn kan ní ilé ìtura èyí tí wọ́n pè ní Sokashi ní Ekpoma ní ìpínlẹ̀ Èdó ọ̀hún nínú èyí tí wọ́n ti ní àwọn 6 kan ni wọ́n fi páńpẹ́ òfin mú báyìí lẹ́yìn tí wọ́n bá ohun
tó tako òfin ní ọwọ́ wọn nínú èyí tí wọ́n ti sọ di mímọ̀ pé àwọn nǹkan èròjà ìdìbò àti pépà ìdìbò èyí tí wọ́n ti di ìbò sínú rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí tó sì já sí wípé wọ́n ti palẹ̀ rẹ̀ mọ́ láti gbé jáde lọ sí ibi tí àwọn ènìyàn tí wọ́n ti ń dìbò gẹ́gẹ́ bí àlàyé tí ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí èyún ACP Olúmúyìwá Adéjọbí tó sọ ó jẹ́ kó di mímọ̀ wípé àwọn 6 kan ní ọwọ́ bà oníṣáájú kó tó di ọjọ́ òní tí ṣe ọjọ́ àbámẹ́ta tí ìdìbò náà gbéra sọ ní ọwọ́ ti bà ènìyàn 2 kan èyí tí ó pe orúkọ wọn ní Emotigam God's Power àti Faraway Isaac tó já sí wípé àwọn méjì ni wọ́n bá ìbọn àti àwọn ohun èròjà míì tó jẹ́ ti ìdìbò nínú èyí tí wọ́n ti ní ayédèrú káàdì ìdìbò náà tún bẹ nínú tí wọ́n bá lọ́wọ́ wọn tó ti sọ di mímọ̀ wípé ẹgbẹ́ òṣèlú PDP ó ní wọ́n jẹ́wọ́ wípé àwọn ń ṣiṣẹ́ fún nígbà tí àlàyé rẹ̀ tún tẹ̀síwájú ó ní níṣe ni ọwọ́ tó bà àwọn 6 míì tó já sí wípé àwọn náà ní nǹkan ìjà olóró lọ́wọ́ àti nǹkan tó tako òfin ìdìbò nínú ètò ti dárúkọ àwọn 6 wípé Sulaiman Ibrahim, Fatima Yakubu, Yusufu Amina, Saliu Lukumanu, Safiatu Saratu ètò sọ di mọ̀ pé ọwọ́ tẹ àwọn 6 lẹ́yìn tí wọ́n fi páńpẹ́ òfin mọ́ àwọn 2 tó ti kọ́kọ́ dárúkọ yìí ní agbègbè tán pè ní Ibose Secondary School ní ìtòsí ilé ìtura tán pé orúkọ rẹ̀ ní Meremu Auchi ó sọ di mọ̀ pé gbogbo wọn ni wọ́n ti ń káàkàrò tí wọ́n sì ti ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ lórí pé àwọn mọ̀ nípa ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n yìí àmọ́ ò kì í ṣe mímọ̀ títa wọn nìkan bí kì í ṣe pé ó ní àwọn ọwọ́ bàbá ìsàlẹ̀ kan nínú ẹgbẹ́ òṣèlú PDP gbogbo yìí ni ẹni tó jẹ́ akọ̀wé náà Débọ̀ Ológun Àgbà ló kó papọ̀ tó wá sọ dímọ̀ pé ète lásán láti inú ẹgbẹ́ òṣèlú APC ni láti fi bà orúkọ ẹgbẹ́ òṣèlú PDP jẹ́ lórí ètò ìdìbò tó ń lọ lọ́wọ́ yìí ni. Wòlíì èké kan rèé tó ṣe bẹ́ẹ̀ fi ipá bá ọmọ ọdún 16 láṣepọ̀ ní ìpínlẹ̀ Ògùn látàrí pé náà fẹ́ ṣe ìtúsílẹ̀ fún ọmọdébìnrin ọ̀hún. Ọ̀daràn wòlíì èké kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Onyekachi Okoli ó ní wọ́n ti ń wá báyìí tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn tí wọ́n sì ti kéde rẹ̀ lẹ́ni tí wọ́n wá pẹ̀lú bá ṣe sọ di mímọ̀ pé ní agbègbè tí wọ́n pè ní Mòwe ìjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Òwòde ó ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí àlàyé alukoro iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún Ọmọlọ́lá Odùtọ́lá ó sọ di mímọ̀ wípé ẹni tó jẹ́ pásítọ̀ ìyún ìjọ Adoration Fire Ministry wòlíì ìjọ ọ̀hún Emmanuel James ó ní ó ń ṣe ètò kan èyí tí wọ́n pè ní Revival Night tó sì pe ẹni tí ó pe orúkọ rẹ̀ ní pásítọ̀ Okoli yìí láti ìpínlẹ̀ Delta láti wá jọ kọ́wọ́ ètò náà papọ̀ ó ní ní ọjọ́ 14 inú oṣù tá a wà yìí ó ní ọ̀rọ̀ náà ṣẹlẹ̀ sí ìyàlẹ́nu àwọn ènìyàn pásítọ̀ Oyèkáchi Okoli yìí ó ní wọ́n sọ wípé ó rí ọmọ ọdún 16 náà tó jẹ́ obìnrin tó sì sọ wípé kí wọ́n fi ààyè sílẹ̀ kí wọ́n lọ ṣe ìtúsílẹ̀ fún ọmọdébìnrin náà ní ilé ìgbé tí òun dé sí ìyàlẹ́nu wọn náà níṣe ni ọmọdébìnrin náà bú sẹ́kún jáde tó sì ń da ẹ̀jẹ̀ lára yòlòyòlò nínú tí wọ́n ní ó fi ọ̀rọ̀ náà tó àwọn agbófinró létí wípé arákùnrin wòlíì èké ọ̀hún ó ló fi ipá bá òun láṣepọ̀ tó sì ti bá ẹsẹ̀ rẹ̀ sọ̀rọ̀ tó ti júbà ehoro iléeṣẹ́ ọlọ́pàá wa ní àwọn tí ń gbé ìgbésẹ̀ pẹ̀lú bí àwọn tí ń ṣe ìwádìí láti fi páńpẹ́ òfin mú nínú ètò ẹni tó jẹ́ pásítọ̀ tó pè wá sínú ìjọ ọ̀hún Emmanuel James tó sì ti fi ọwọ́ rẹ̀ sọ̀yà wípé òun yóò ṣe ìgbìyànjú àti akitiyan bí wọn yóò ṣe fi páńpẹ́ òfin mú ọ̀daràn wòlíì èké náà tó fi ipá bá ọmọ ọdún 16 láṣepọ̀ látàrí pé òun fẹ́ ṣe ìtúsílẹ̀ fún ọmọ ọ̀hún. Nínú ìròyìn tó ṣe bẹ́ẹ̀ tó fi ara pẹ́ yìí ní ṣe ni bàbá kan ló ṣe bẹ́ẹ̀ bá ọmọ ìyàwó rẹ̀ láṣepọ̀ ní ìpínlẹ̀ Èkó ọwọ́ sì ti tẹ̀ pẹ̀lú àwọn méjì míì tí wọ́n jọ mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Arákùnrin tí wọ́n fi orúkọ rẹ̀ ní Chibuzor Benjamin ó ní ó gbé ní agbègbè Ago Okota ní ìpínlẹ̀ Èkó gẹ́gẹ́ bí àlàyé Benjamin Odeyin tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ó ní arákùnrin yìí ó ní àwọn ènìyàn kẹ́fìn rẹ̀ tí wọ́n sì tètè ta àwọn lólobó wípé ó ní ìmọ̀ ìkọ̀kọ̀ kan pẹ̀lú ọmọdébìnrin tí wọn kò dárúkọ rẹ̀ tó jẹ́ ọmọ ọdún 12 gẹ́gẹ́ bí àlàyé tí ẹni tó jẹ́ tí ìkan nínú àwọn aláàánú àdúgbò náà tí ó jẹ́ Ngozi tó sọ di mímọ̀
fún àwọn agbófinró. Ó ní Emmanuel ó ní ó já sí ó ní Chibuzor Benjamin ó ní ó já sí wípé ó ti ní ìmọ̀ ìkọ̀kọ̀ pẹ̀lú ọmọdébìnrin náà láti inú oṣù kẹjọ èyí tí a lò tán yìí. Ó wá sọ di mọ̀ pé ó nìkan kọ́ ó ní ó ń wu ìwà yìí nígbà tí àlàyé sì tẹ̀síwájú pẹ̀lú ìwádìí tó gbópọn. Níṣẹ́ ni wọ́n fi páńpẹ́ òfin mú àwọn méjì míì tí wọ́n jọ mọ̀ nínú ìwà burúkú ọ̀hún nínú èyí tó ti dárúkọ Emmanuel Okochukwu àti Sunday Akpan tó sọ di mímọ̀ wípé àti Sunday àti Okechukwu ó ní wọ́n ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wípé lóòótọ́ àti lódodo ó ní àwọn wu ìwà yìí, ṣùgbọ́n Chibuzor Benjamin ó sì fi àkíkọ́rí pé àní kò sí tó jọ bẹ́ẹ̀, òun kò mọ nǹkan kan nípa ọ̀rọ̀ náà, ṣùgbọ́n sọ di mímọ̀ pé ìwádìí àwọn ti ń lọ tí wọ́n sì fi ojú ba ilé ẹjọ́ láìpẹ́ yìí. Ó ní kẹ̀kẹ́ márúwá kan ló ṣe bẹ́ẹ̀ lu òṣìṣẹ́ elétò ojú pópó kan nílùkulù ní ìpínlẹ̀ Ọ̀yọ́ títọ̀hún sì fi ara gbọgbẹ́ yamayama. Àwọn òṣìṣẹ́ tó mójútó ètò lílọ bíbọ̀ ọkọ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyún Ọ̀yọ́ State Road Traffic Management Authority ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ kéde arákùnrin tí wọ́n sọ wípé wọ́n ń wá báyìí lẹ́ni tí wọ́n ní ó lu ìkan nínú ọmọ ẹgbẹ́ ìkan nínú àjọ ọ̀hún tí orúkọ rẹ̀ ń jẹ́ Toyibu Abbas ní ìlúkulù. Àlàyé tó ṣẹlẹ̀ gan ni wípé ní Mọ́kọ́lá ìjọba ìbílẹ̀ àríwá ìlú Ìbàdàn ló ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀. Wọ́n sọ dímọ̀ pé níṣe ni àwọn tó jẹ́ ẹ̀ṣọ́ alábòójú pópó yìí wọ́n lọ bá àwọn oníkẹ̀kẹ́ mọ́lúwá náà wípé wọ́n má dúró sí ààyè tí kò yẹ kí wọ́n dúró sí lásìkò tí wọ́n jọ ń fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ yìí. Níṣe wọ́n ní oníkẹ̀kẹ́ mọ́lúwá náà ó gba òdì tó sì bẹ̀rẹ̀ sí ní kókú ti bo arákùnrin Toyibu Abbas ní ìtàn ní gbogbo aṣọ rẹ̀ ló kún fún ẹ̀jẹ̀ yàlàyòlò tí ó lù ní ìlúkulù. Wàyí o ẹni tó jẹ́ alága àjọ ọ̀hún Adékọ̀yà Adésàgbà ó sọ dímọ̀ pé àwọn ti fi páńpẹ́ òfin mú ènìyàn méjì kan tí wọ́n mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún nínú ètò ìsọ dímọ̀ wípé ọ̀rọ̀ náà ni kò bá ojú mu tó sì já sí pé ó ta àbùkù àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ọ̀hún pẹ̀lú bí wọ́n ṣe kó ikú ti bo arákùnrin Toyibu Abbas tó sì tẹ̀síwájú pé bí ìwádìí bá ti ṣe ń lọ làwọn yóò ṣe máa fi páńpẹ́ òfin bí àwọn tán bá jọ túmọ̀ nípa wàhálà àti ọ̀ràn náà. Ní ti Yorùbá Nation báyìí ìkéde tá a ní fún wa rèé ẹ jẹ́ kí a gbọ́. A ò fẹ́ kó lọ. Àwa ò fẹ́. A ò fẹ́ kó lọ. Àwa ò rò pé a ó kọrin ìdágbére níwòyí kẹ̀. A ò fẹ́ kó lọ. Ọ̀sánjá ọ̀run dọ̀pá eyín ká ilé ẹ̀ríndòfo àtàǹpàkò sí lọ́wọ́ ọwọ́ dì lágbà. Ẹni rẹ lọ dídùn ní ìrántí olódodo ní ìrántí màmá wa akọni obìnrin aládùúró ti gbogbo ọmọ káàárọ̀ oòjíire ìyá wa Lady Evangelist Dr. Janet Olúṣọlá Fásakin Esquire ọmọ ọlọ́run tòótọ́ akọni ìránṣẹ́ ọlọ́run nínú ìjọ apostoli ti Kristi ní ẹkùn ńlá ti Látúndé region ní ìlú Amẹ́ríkà tí wọ́n papòdà lọ́rẹ̀ẹ́ sinmi láyà olùgbàlà afẹ́ yín lóòótọ́ ṣùgbọ́n ọlọ́run fẹ́ yín jù wá lọ. Báyìí ni ètò ìsìnkú màmá wa yóò ṣe wáyé tó bá di ọjọ́ ẹtì Friday October 11 2024 service of songs ní dédé agogo 5 ìrọ̀lẹ́ 5 p.m. EST tó bá dọjọ́ àbámẹ́ta èyàn Saturday October 12 2024 funeral service interment and reception for the guest ní dédé agogo 11 òwúrọ̀ EST tó bá di Sunday October 13 2024 church thanksgiving service ní dédé agogo 12 ọ̀sán EST. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àti ìtọ́sọ́nà ẹ kàn sí àwọn ènìyàn yìí Pastor Ọlálùwọ̀yè 9295759012 Pastor Ọládùnní 6467162559 Evangelist Ige 8452938937 Barrister Ọpẹ́yẹmí Fásakin 9176626797 Lady Evangelist Fájìmí 2159173942 Lady Evangelist Ọlájídé 4435203003 Lady Evangelist Abosanya 2404623462. Àkíyèsí pàtàkì gbogbo ayẹyẹ yìí ló máa wáyé ní New York City, Amẹ́ríkà. Olùkéde àwọn tán ṣagbátẹrù ayẹyẹ ìsìnkú màmá wa Lady Evangelist Dr. Janet Olúṣọlá Fásakin. Ẹ káàbọ̀ padà nínú ìròyìn ti Biafra Nation.
ẹni tí ó ń pera rẹ̀ ní prime minister orílẹ̀-èdè Biafra èyí Simon Ekpa ó ní ó ti tú àṣírí àwọn ikọ̀ IPOB tí wọ́n jẹ́ alábọ̀dé fún Nnamdi Kanu. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí Simon Ekpa tó sójú òpó ayélujára X rẹ̀ èyí tá a mọ̀ sí Twitter tẹ́lẹ̀ ó sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ǹjẹ́ yìí tiẹ̀ fura mọ́ àti pé sẹ́ẹ̀ ṣàkíyèsí pé ní gbogbo ìgbà tí wọ́n bá ti ń gbé ẹni tó jẹ́ ajìjàǹgbara tó ń pè fún ìdásílẹ̀ ilẹ̀ Biafra yún Mezi Nnamdi Kanu tí wọ́n bá ti ń gbé lọ sí ilé ẹjọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà níṣe ni àwọn ikọ̀ IPOB tán jẹ́ alábọ̀dé ni wọ́n máa ń fi àwọn fọ́nrán kọ̀ọ̀kan síta nínú ètò jásí wípé ó tún máa fi ń dákún wàhálà tó wà lẹ́rùn Nnamdi Kanu náà nínú èyí tí wọ́n ti máa ń ṣe àfihàn fọ́nrán ọ̀hún bí àwọn IPOB kan bí wọ́n ti ń wu ìwà tí kò bófin mu àtèyí tí kò tọ́ ó ní lẹ́yìn tí wọ́n bá sì tún ti gbé Nnamdi Kanu kúrò ní ilé ẹjọ́ tán níṣe ni irú fídíò náà àti fọ́nrán bẹ́ẹ̀ ó ní yóò lọ wọlé sinmi tí kò sì ní sí nǹkan kan tí wọ́n yóò sọ lórí rẹ̀ mọ́ ó ní tó bá tó ti dìgbà míì tí Nnamdi Kanu bá ń jáde níṣe ni wọ́n tún máa ń lo àwọn fídíò yìí ó ní gbogbo ète yìí ń bẹ láàrin àwọn alábọ̀dé ikọ̀ IPOB pàápàá jùlọ àwọn tó jẹ́ olóṣèlú inú ikọ̀ ọ̀hún tí wọ́n ń lò wọ́n láti fi máa tako ìjìjàǹgbara èyí tí àwọn ń pè fún ìdásílẹ̀ ilẹ̀ Biafra náà. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà á sí ti ìgbọ́yìn òun náà ni Àyànfẹ́ Elédùmarè ǹjẹ́ títí di ìgbà táàtù máa mú ìròyìn míì wá fún wa àtẹ̀mí àtẹ̀yìn ànídòkú àsìnídẹ ní àkọlẹ̀bò láṣẹ lọ́wọ́ Elédùmarè títí gbà náà oorun ayọ̀ ńlá sùn ó dàárọ̀ o.